mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì ìròyìn Feli-feli online tv pé ẹ kú dédé àsìkò yìí àti fẹ́lẹ́ kí gbogbo àwọn mùsùlùmí olólùfẹ́ ìkànnì ìròyìn Feli-feli online tv wípé a kú púpọ̀ ṣinṣin ọdún Iléyá àsìkò àṣepọ̀ ọdún agbára Ọlọ́run ọba aláwòrán bí ọ̀pọ̀ ẹlẹ́mọ̀ yóò ṣe lókè èèpẹ̀. ìròyìn àkíkà náà la tún mú ọkùnrin lórí ìkànnì ìròyìn Feli-feli online tv fún títí àsìkò yìí nínú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn tó nínú ìwà lábì mí ìtajọmọ́ fi kẹ́kọ̀ọ́ ká tún lè jọmọ́ fi mọ ibi tí ayé yìí lọ kí n sì ṣe pé àmúwá láti máa fi dẹ́rù bà wá bẹ́ẹ̀ kọ́ sọdí ìfolúwàṣeyí lèmi jẹ́ Bàṣárù bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí yẹn káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún lórí kìnìún láti ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin gẹ́gẹ́ ò ti ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fi léde o wípé arákùnrin kan rèé lẹ́yìn tí ó gbé egbògi olóró Colorado tó gbèlúra tán lọ́jọ́ ọdún Iléyá gangan òun náà ló jẹ́ pé ńgbà tí kinní ọ̀hún tó bẹ̀rẹ̀ iṣẹ́ òdì lára rẹ̀ náà ló mú kí arákùnrin ọ̀hún ò kó lọ lè kó sí kànga títí tí ẹlẹ́mìí fi gbà á lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ bí àjọ panápaná nípínlẹ̀ Kwara bí ó ti ṣe fi léde lọ́jọ́ sátidé tó kọjá lọ yìí wípé arákùnrin ẹni ọdún mẹ́tàléníogójì tó púpọ̀ rẹ̀ ní Kàsíìmù òun náà ló máa bẹ́ sínú kànga ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ìlọrin ní agboolé Alápò ní agbègbè Ẹdùn nínú Ìlọrin gangan wọ́n ní ṣe rí arákùnrin yìí wọ́n ní òun náà ni wọ́n fura sí o wípé ó ti mu egbògi olóró Colorado eléyìí tí wọ́n ń pè ní kólòsì lágbègbè ọ̀hún wọ́n ní kété lẹ́yìn tí arákùnrin Kàrímù tó ti dìde ní ọjọ́ ọdún gangan òun náà ni ó ṣe bẹ́ẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní paradàradà lẹ́yìn tí ó mu egbògi olóró ọ̀hún tán wọ́n ní lẹ́yìn ọ̀hún fúnra ara rẹ̀ náà ló lọ kó sí kànga kan tí ò lọ́mọ rí ní agbègbè ọ̀hún nígbà tí ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ panápaná ní ìpínlẹ̀ Kwara Hasan Adékúnlé tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ó ní nígbà tí wọ́n pé àwọn ò ní kan bíi aago mẹ́wàá kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ọjọ́ ẹtì ọ̀hún ó náà ní pé àwọn tètè débẹ̀ o nígbà tí wọ́n sì débẹ̀ wọ́n gbìyànjú láti dóòlà arákùnrin nígbà tí wọ́n sì gbé òkú rẹ̀ jáde nínú kànga ọ̀hún kọ́ wọn ní ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀ wọ́n ti ẹ̀ dúró nígbàdìgbà lọ sílé ìwòsàn ṣùgbọ́n ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀ o wọn ni wọ́n ti gbé òkú rẹ̀ báyìí fún ìǹspẹ́tọ̀ ọlọ́pàá eléyìí tí ó jẹ́ ti alákòóso fún ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ tòsí agbègbè náà nílùú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara bọ́n ṣe ń gbìyànjú láti kàn sẹ́ tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara ní ìyún Èjìrẹ́ Adétóhùn Adéyẹmí wọn náà ni kò tí gbọ́n tí láǹfààní láti rí bá sọ̀rọ̀ lásìkò gbà tí wọ́n kó ròyìn ọ̀hún jọ ṣùgbọ́n báyìí o wọ́n ní wọ́n ti gbé òkú rẹ̀ wọ́n ti gbé lọ sí ilé ìfowópamọ́sí wọn wá ké sí àwọn èèyàn ìpè kún dẹ̀yìn o níbi mímọ́ mu àwọn egbògi olóró wípé ó ń ṣe àkóbá fún àgọ́ ara ẹni. Láti ìpínlẹ̀ Niger arákùnrin kan rèé ò tí iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé látàrí wípé ìṣe náà ló lu ìyàwó rẹ̀ títí bí ejò àìjẹ wọn ni arákùnrin ẹni ọdún 31 kan Muhammed Sani tí ó ń gbé ní agbègbè Bani Hashim Estate tí ń bẹ ní ìlú Minna gangan tí ṣolúlu ìpínlẹ̀ Niger wọn ni ìtàn sì fi kélé òfin gbé sí náà ni pé wọn ní afurasí wípé òun náà ló ná ìyàwó rẹ̀ ẹni ọdún 24 àwáwù ó nà títí tí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde wọn ni àwọn méjèèjì òun náà ló jẹ́ pé wọn ò ní dùnnú látàárọ̀ dalẹ́rí o ló jẹ́ pé tí wọn ò bá jà láàárọ̀ wọn ò fìjà yọrí rẹ̀ lálẹ́ láti gbígbà tí wọ́n ti fẹ́ra wọn ni o wọn ní kẹ́sì máa wò ó ìyàwó yìí òun náà ló jẹ́ pé ń bẹnu oyún oṣù 9 náà ní bẹnu rẹ̀ lásìkò gbà tí ọkọ rẹ̀ tún fi lílù já okùn ẹ̀mí lẹ́nu rẹ̀ nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Wàsíù Abíọ́dún tí ó máa bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó ń fìdí ẹ̀ múlẹ̀ ó ní ọjọ́ 3 nínú oṣù kẹfà ọdún tá a wà yìí ó náà nìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ o ní nǹkan bíi aago 10 kọjá 30 ìṣẹ́jú ní alẹ́ ọjọ́ ọ̀hún gẹ́gẹ́ náà ni wọ́n sáré pe iléeṣẹ́ ọlọ́pàá tó ní kán máa bọ̀ wípé arábìnrin kan Àwáwù Isa tó jẹ́ ẹni ọdún 24 tó ń gbé ní ẹ́stéètì Bani Hashim ní ìlú Minna tí ṣolúlu ìpínlẹ̀ Niger wọn ni ọ̀nà ìgbà tí wọ́n sì débẹ̀ wọ́n rí nínú àgbàrá ẹ̀jẹ̀ nínú yàrá rẹ̀ o ní ti eléyìí tẹ̀mí ti bọ́ lẹ́nu rẹ̀ ọ̀nà gbé ló ń dìgbàdìgbà lọ sílé ìwòsàn ṣùgbọ́n nígbà tó ń gbé débẹ̀ dókítà ti ń bẹ lẹ́nu iṣẹ́ ó ní arábìnrin ọ̀hún ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ìbọra tó ń ti ọlẹ̀ tí ń bẹ nú ẹ̀ nígbà tí wọ́n wá fi léde dáadáa wọn ní iléeṣẹ́ ọlọ́pàá báyìí wọ́n ti fi kélé òfin gbé ọkọ rẹ̀ Muhammed Sani ẹni ọdún 31
ẹni ọdún mọ́kànlélọ́gbọ̀n tí wọ́n jọ ń gbénu ilé kan náà nígbà tí àwọn aráalé tó fi léde wípé ọkọ òun náà ni mọ́ni arábìnrin náà bí ejò àjẹpẹ́sẹ́ ẹ̀sìn mọ̀ pé pàá lónìí pàá lọ́la tójú òun ò bá fọ́ bàìbàì náà ni ó mọ̀ wò àṣé yóò padà fi lílù yóò padà fi já okùn ẹ̀mí lẹ́nu ìyàwó rẹ̀. Lákòótán fún ti tàsìkò yìí ọ̀rọ̀ mọ̀ bẹ́yìn yọ nípínlẹ̀ Enugu fẹ́yìn tí wọ́n fẹ́ wo wárápá fún àmọ́ wọ́n lọ ṣèwẹ́ odò fún ó padà gbẹ́mímì sí inú odò gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde wọn ni arákùnrin ọ̀hún ẹni ọdún 23 tó kọ rẹ̀ ń jẹ́ Iṣẹ́mele Nanji wọn ni òun náà ni wọ́n ló mọ̀ tẹ̀rì sínú odò kan tẹ́lẹ̀mí sì gbà á lẹ́nu rẹ̀ lásìkò gbà tí wọ́n ń ṣèwẹ́ odò fún nípínlẹ̀ Enugu gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde báyìí wọn ni ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní ṣẹ̀rí arákùnrin ọ̀hún òun náà ló jẹ́ pé ìmọ̀ ń ta ẹran ẹlẹ́dẹ̀ tó sì ń ta ẹran adìẹ níwájú ilé ìtura kan nípínlẹ̀ Enugu ọ̀hún wọn ní iṣẹ́ ṣèrí wọn ní àrùn wárápá ní arákùnrin ọ̀hún láàmú wọn nígbà tó wá di ọjọ́ 5 oṣù kẹfà ọdún yìí lọ́jọ́ Ọjọ́bọ̀ wọn ní ṣe nìyá rẹ̀ òun náà ló bá mú lọ sí ọ̀dọ̀ arábìnrin kan tí òun jẹ́ oníwòsàn ìbílẹ̀ tán pé ó kọ̀ ní Ezenwayi wọn ní ọ̀dọ̀ Ezenwayi òun náà ni ó mú lọ nígbà tí wọ́n sì débẹ̀ nígbà tí Ezenwayi tó jẹ́ oníṣègùn ìbílẹ̀ tí ó máa sọ fún ìyá rẹ̀ ó ní a ṣèwẹ́ odò fún arákùnrin ọ̀hún ni kí àrùn wárápá tí ń dà á láàmú àtàwọn ẹ̀mí míì tí ń dà á láàmú tí yẹ wárápá ọmọ dà á láàmú o kí ó lè bá a kúrò lára rẹ̀ ó ní láìpẹ́ wọ́n mú lọ sí ibi odò nígbà tí wọ́n sì mú adìẹ kan eléyìí tí wọ́n ti dú lọ́rùn tó sì fi ń ṣe ìràpadà fún orí rẹ̀ ó ní lẹ́yìn ọ̀hún òun náà níbi tí wọ́n ti ń pe ọfọ̀ lóníkìyàn kan tó sì díjú òun náà ló jẹ́ pé wárápá ló bá gbé arákùnrin yìí ló bá sì ré lodò ló bá ṣubú sí omi ọ̀hún ní bá ń gbé lọ díẹ̀díẹ̀ omi ọ̀hún tó ti mú kọjá orí o tẹ́yìn ò tiẹ̀ rí orí rẹ̀ mọ́ ń ta nígbà tó yá ẹnìkan tí òun ń bẹ lọ́ọ̀kan náà ló wá ń ké sí àwọn tó súnmọ́ ìyá ọmọ ọ̀hún àti Ezenwayi tó jẹ́ oníwòsàn ìbílẹ̀ ọ̀hún náà ló wá ń ké sí wọn wípé arákùnrin tẹ́yìn ṣèwẹ́ odò fún ó mọ̀ ti kán lómi wárápá ti gbé o wọn ní eléyìí gan ló mú kí àwọn èèyàn kó ètè dúró ní pápápá lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n nígbà tí wọ́n fi débẹ̀ wọ́n ní ilé ìwòsàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló kọ́kọ́ kọ arákùnrin ọ̀hún kó tó di pé wọ́n ṣe wá gbà á nílé ìwòsàn ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n nígbà tí wọ́n gbà á gan wọ́n ní wọn ò tiẹ̀ jẹ́ gbé wọlé tààràtàrà kí dókítà kó tó sọ fún wọn pé ẹlẹ́mìí ti gbà á lẹ́nu arákùnrin ọ̀hún sí inú odò wípé ó ti pẹ́ o ẹ̀pà ò bóró mọ́ kí wọ́n tó gbé dé ilé ìwòsàn náà ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi kélé òfin gbé kọ̀rọ̀wọ̀ sí ẹni tí ó jẹ́ oníwòsàn ìbílẹ̀ ọ̀hún Ezenwayi wọ́n ti fi kélé òfin gbé ó ti wà ní àkóló ọlọ́pàá báyìí. máa gẹ́ ìpéǹpéjú ní àlàáfíà tó bá ti kọjá ìpéǹpéjú yóò di ọba ṣé ò sí nǹkan àníri jù báyìí lọ fún àkọ̀tun ìròyìn àkíkà lórí kan ní ìròyìn Feli-feli online tv fún ti àsìkò yìí ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa Sodiq Olúwaṣèyí lè ní jẹ́ àṣàrùn bàbá àtòjùmí lọ́mọ títí ìgbà mítẹ́ tí mo pàdé wa ire àti àánú Olúwa ọba fún wa bẹ́ẹ̀ nìkan ọkàn wa pé ó dàbọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.